Ìgbé ayé tá a wá yìí, ìgbé ayé kan ni. Tẹni bá kú báyìí, tiẹ̀ náà ló gbé. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ìyá Mohbad ti ń lọ kó ẹrù ọmọ rẹ̀? Gbogbo àwọn ohun ìní Mohbad ló ti ń lọ kó sákàtà rẹ̀. Ẹ wò ó, ẹ̀yin èèyàn mi, ẹ já rí wípé a mú ọ̀rọ̀ ara wa lókùnkúndùn. Ká mú ọ̀rọ̀ ara wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àkọ́kọ́ láti lè máa ṣe ìtọ́jú ara wa dáadáa. Ìdí tí mo fi ń sọ eléyìí náà ni wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ò mọ bí a ṣe ń rìn. Àwa fúnra wa la rínú, bẹ́ẹ̀ la sì róde. Lamọ̀ tá ń là kọjá, lamọ̀ bá ṣe ń ro gbogbo tá ń rí. Mo fẹ́ jẹ́ kẹ́jẹ́ ká mọ̀ kankan nínú ayé wípé àtọ̀ nípa ẹ̀jẹ̀ kò ní kó máa dání o. Ìbátan mi ni kò ní kó sì máa ṣe èṣù tètè sólúwa rẹ̀. Ó jẹ́ kí ọ̀rọ̀ Mohbad kó kọ́ ọ̀pọ̀lọpọ̀ wa lọ́gbọ́n. Dàróṣà àti àdúrà, àwọn mọ̀lẹ́bí rẹ̀ nípa ẹ̀jẹ̀ báyìí òun náà ni wọ́n fi tán. Ṣùgbọ́n kò dáwọ́ dúró wípé kí wọ́n má da Mohbad o. Abọ́sẹ̀dé fúnra rẹ̀, ìyẹn ìyá tó dẹ ẹ̀jẹ̀ lé orí Mohbad. Ṣèbí a gbọ́ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn orin tí Mohbad kọ wípé ìyá kọ òun sílẹ̀ sọ́wọ́ bàbá òun fún ọ̀pọ̀lọpọ̀ àìmọye ọdún. Ìbí nígbà tí Abọ́sẹ̀dé wá rí wípé Elédùmarè ó gbàdúrà Mohbad tán tó di ológun ọmọ, ìgbà náà ló ṣe ń wá yọjú gẹ́gẹ́ bí ìyá rẹ̀. Ẹ wá wò ó, àìmọye ẹkún ìgbére tí Abọ́sẹ̀dé sun nígbà tí Mohbad tó fò sánlẹ̀ tó kú. Yàtọ̀ sí wípé ìyá Mohbad ó kùnà láti ṣe ojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí abiyamọ tòótọ́ ìyẹn ìyá. Mohbad fúnra rẹ̀ kò mọ̀ wípé bó ṣe máa rí leléyìí. Mò ń sọ eléyìí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wa tó jẹ́ pé gbogbo ẹrù mọ̀lẹ́bí àtàrí orí wa báyìí òun náà la kò lé lórí. Bá a ṣe ń sá kiri lórí gbogbo ọ̀rọ̀ mọ̀lẹ́bí, ẹ̀gbọ́n bàbá mi ni, àbúrò ìyá mi ni, àbúrò mi ni tá à ń sáré kiri lórí wọn. Táwa fúnra wa tá a fi ọjọ́ kan ní ìsinmi tá a sì fọjọ́ kan jẹ ìgbádùn gbogbo ìlà ìlò eléyìí tá à ń ṣe. Àwa ń dọ́gbọ́n kówó kan jọ sọ́tọ̀ wípé bó bá yá lọ́jọ́ ọjọ́ kan èmi náà kówó yìí ń fi jẹ ìgbádùn ara mi. Ikú ò mà dọ́jọ́ o, bẹ́ẹ̀ làrùn òdòṣù. Ẹni ẹlẹ́ni kò ní jẹṣẹ́ ọwọ́ wa. Gbogbo bá ṣe wá ń sáré sọ́tún sósìn lórí àwọn mọ̀lẹ́bí yẹn, ẹ jẹ́ ń bi wá ní ìbéèrè. Ǹjẹ́ pé bẹ́ẹ̀ náà ni àwọn náà sì lè máa sáré sọ́tún lórí wa bí? Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá à ń sáré kiri lé lórí, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá à ń pè ní mọ̀lẹ́bí ẹ̀jẹ̀ mi ni àfi kí n ṣe báyìí. Púpọ̀ nínú wọn kò tẹ̀ yẹ wípé ká máa sáré kiri lórí wọn rárá o. Wọn kúkú fi ṣèkà b'Elédùmarè bó ṣe dá wọn kan nìyẹn. Àwọn míì sì rèé wọ́n fi ṣèkà. Wọ́n dàbí nǹkan tí olóyìnbó máa ń pè ní parasite. Káwọn máa jẹ látara èèyàn, òun náà làwọn mọ̀ kí wọ́n sì jẹ lájẹpa. Mo ń sọ eléyìí nítorí pé lọ́pọ̀ ìgbà ni mo ń kọ mí lóminú ní gbogbo ìgbà tí n bá rántí ìtàn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìlérí olúwa lọ́ba Mohbad eléyìí tí ó gbẹ̀mí mì ní ọdún tó kọjá. Bí gbogbo wa ṣe ń pariwo justice for Mohbad lọ́tún àti lósìn, mélòó nínú àwọn mọ̀lẹ́bí rẹ̀ ló sì dúró láti máa béèrè fún ìdájọ́ tó péye yàtọ̀ sí bàbá rẹ̀? Lọ́jọ́ kìíní àná níṣe ni gbogbo wa ń dá ìbírú bàbá Mohbad wípé ó ṣe ṣe gbá ó ṣe ṣàwo. Ẹ jẹ́ káwa náà fabẹ́rẹ́ gún ara wa wò náà ká mọ bó ti ń rí látara. Ikú ò ní gbọmọ pa lọ́wọ́ gbogbo wa láṣẹ Èdùmàrè. Níbi tí kábíyèsí ọba Ẹlẹ́gùṣì tó sì ń dààmú tó ń fìtínà ti bàbá Mohbad, níbi tí wọ́n ti ń fọlọ́pàá gbé tó sì ń jẹ́jọ́ lórí eléyìí lọ́tún lósìn tó tún sì ń pè fún ìdájọ́ tó péye lórí ọmọ rẹ̀. Kò mà já ìròyìn tuntun mọ́ wípé ìyá Mohbad ó ti ń lọ kó ẹrù ọmọ rẹ̀. Kódà kò fẹ́ẹ̀ sí nǹkan kan tó kù nílé Mohbad tí ò tí kú. Wo gbogbo abiyamọ pátápátá a ní jogún ọmọ o, ọmọ ni yóò jogún wa. Àmọ́ àdúrà mi ni wípé gbogbo wa a ní ràdánwò débi yóò sún wa dé àdátán. Ikú àwọn tó jẹ́ ohun ìní Mohbad yìí jẹ́ máa bi wá léèrè, ìyẹn jẹ́ pé ṣé nǹkan tó kàn nìrè fún ìyá Mohbad nígbà tó jẹ́ pé wọ́n ò tí ì sin òkú Mohbad. Ariwo àti awuyewuye sì ń lọ lórí àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú irú ikú tó pa Mohbad tí kò tí ì fìdí ẹ̀ múlẹ̀ dáadáa tó. Ọ̀rọ̀ Mohbad ó sì wà nílé ẹjọ́ kòrónà, wọ́n sì ń fi ìtìná ti bàbá Mohbad. Gbogbo àwọn nǹkan yìí kò tẹ̀ kan Abọ́sẹ̀dé tó ń ṣe ìyá Mohbad rárá o. Bó ṣe mọ̀ọ́mọ̀ kó ẹrù ọmọ rẹ̀, òun náà lòun mú lókùnkúndùn. Ọ̀pọ̀lọpọ̀ náà ni ó máa sọ wípé bí ò bá kó ta ni ó kó. Bó tilẹ̀ jẹ́ wípé awuyewuye náà tún ṣì ń lọ lórí ọmọ tí Mohbad bílẹ̀ yẹn Liam, wípé bóyá ọmọ àlè ni àbí kì í ṣọmọ àlè, kí
kí wọ́n lọ ṣe àyẹ̀wò DNA test tí ìyàwó Mohbad Ọmọ́wùnmí tí yẹn náà kọ̀ tí ò ṣe àyẹ̀wò. Jẹ́ wá níròyìn pé ìgbésẹ̀ tí Abọ́sẹ̀dé ìyá Mohbad tún gbé nírú àkókò yìí ṣe lè yí wa dàbí. Ẹja fún lọ́dún 5 ó wá pẹ́ ju ọdún 10 sí ìta wàyé tóun ayé ò wá ní báyé lọ. Ọmọ tó ti wá gbàyé ṣé yóò wá padà wá ojúṣe gẹ́gẹ́ bí òbí gẹ́gẹ́ bí ìyá. Abọ́sẹ̀dé ó sọ dànù. Gbogbo ọkùnrin tó ń gbọ́ mi láṣẹ Elédùmarè àkúnní bọ́ sí àwọ̀ àwọn obìnrin bí èṣù. Mohbad ò ní ìyá tí yóò dúró tì í dáadáa lọ́jọ́ rẹ̀ àti lọ́jọ́ ọ̀pọ̀njú. Bẹ́ẹ̀ sì rèé ìyàwó tó tún ní kò tún ṣe ìyàwó tí yóò fún ní ìdùnnú àtayọ̀ níbikíbi téèyàn bá sì ti nóbìnrin nínú ìgbésí ayé rẹ̀. Ó di dandan kí obìnrin yẹn kó máa fi ayọ̀ sínú ìgbésí ayé ọkùnrin. Bó bá ti kọ̀ láti fayọ̀ sínú ìgbésí ayé ọkùnrin kò sí nǹkan tọkùnrin ọ̀hún náà tó fẹ́ fi kún un. Ìròyìn eléyìí ló tún gàgàrà tí mo ní kí n fi tó yín létí. Akẹ́yìnjẹ kò mọ̀ pé fùrọ̀ ń radìyẹ òun lọ̀rọ̀ màmá Mohbad. Má gbàgbé ẹ dákun ẹ bá wa subscribe sórí ìkànnì YouTube channel yìí @Olumiogbon TV fún ìròyìn síwájú sí lóní yàjóyàjó àti àwọn ìtàn àdáyébá.